ajá ẹlẹ́ẹ̀kẹta lórí ọ̀rọ̀ ntọ́rọ̀ májá ìtìnáwùl kálbì sísin ajá àti kó ń bí àkọ́kọ́ pé ẹ̀gbin ni àbí ẹ̀sẹ̀ ẹ̀gbin àti rí yun ẹlẹ́ẹ̀kejì àti rí wípé ká fọ ibi tó bá tẹnu bọ̀ àwọn Málíkì tí wọ́n sọ pé ajé ẹ̀sẹ̀ ẹ̀gbin àwọn náà ní àfọ̀ lẹ́ẹ̀méje bá a bá sì fọ́ lẹ́ẹ̀méje wọ́n ní ọ̀sà burú mẹ́ àwọn kàn fẹ́ ká ṣe é bẹ́ẹ̀ ni ó ti yé báwọn àwọn wà á mú lọ́wọ́ pé bàtà bá tẹnu bọ̀ nǹkan ẹ̀fọ́ kọ́ra bó jẹ́ mẹ́ta ẹ̀fọ́ bó jẹ́ méje lọ́ba lè fọ́ ni ọ̀fọ́ onídìí ẹ̀pẹ̀ onídìí wàhálà. الثالثة ẹlẹ́ẹ̀kẹta اقتناع الكلب sísin ajá. اتفق الفقهاء على أنه لا يجوز اقتناع الكلب. اتفق الفقهاء àwọn àfa onífíkíù wọ́n fi ẹnu kò. على أنه lérí wípé. لا يجوز اقتناع الكلب. kò tọ́ kí la yajuzu اقتناع الكلب. اقتناع kalbi. kò tọ́ ká sin ajá wọ́n làwọn ọ̀fẹ́ kò tọ́ ká sin ajá. إلا للصيد. àyàfi kó jẹ́ pé gáràdí tá a fi ń sìn òun ni hájà wípé abẹ́ máa fi ajá òun dẹ̀gbẹ́. والحراسة. àbá abẹ́ máa fi sọ ilé security kọ́ máa jẹ́ security. والزارع. àbá abẹ́ máa fi sọ oko tá a fẹ́ káwọn àmàlú òde bẹ́ẹ̀ kábàjá bíi mẹ́rin síbẹ̀ ká máa fi sọ. وغير ذلك. والماشية. àbá ń da màlúù à ń da àgùntàn àwọn ẹ̀ka máa fajá tẹ̀lé àwọn àgùntàn torí àwọn ẹranko tí wọ́n fẹ́ kó wọn ó ṣe wọ́n sùdá àbẹ́yàn tí ó kó wọn ó jí kẹgbẹ́ nu wa ẹ̀bí ayá ṣe security ajá ni àwálù security òun ni àwálù kí ni mo pè é security láyé òun náà ni. وغير ذلك من وجوه الانتفاع التي لم ينهى الشارع عنها. àbẹ́yìí tó bá yàtọ̀ fẹ́yìn o láwọn ojú ọ̀nà tó já sí wípé làmúyẹ́ bá ń. اتفق الفقهاء على أنه لا يجوز اقتناع الكلب. kò tọ́ ká sin àwọn àfa gbogbo àwọn àfa ni wọ́n wẹ̀. إلا للصيد. àbí ká máa fi dẹdẹ. والحراسة. والماشية. والزرع. mẹ́rẹ̀ẹ̀rin yìí tó bá yẹ pé nítorí ẹ̀ la bá fi ń sin ajá gbogbo àwọn àfa àwọn àfa wọ́n fẹnu kò wípé a gbọ́dọ̀ sin ajá àfi kó jẹ́ pé níta nítorí ẹ̀ sìn ni pé abẹ́ máa fi dẹ̀gbẹ́ abẹ́ máa fi tẹ̀lé àwọn màlúù nǹkankan wa abẹ́ máa fi ṣọ́ oko wa abẹ́ máa fi ṣọ́ ilé wa wọ́n tó báyìí pé ìhun la bá ń torí ẹ̀ sin ajá wọ́n ní kò sábúrú ń bẹ. ọ̀wọ́ irú dhalika min wujuhi. wọ́n ní kò ṣe kí ni. kò sábúrú ń bẹ. kò sábúrú ń bẹ. min wujuhi al-intifa'. ọ̀pọ̀ àwọn tí máa wá sin ajá kí ni wọ́n ń torí ẹ̀ sìn. bí wọn bá torí ẹ̀ wọ́n kó sínú mẹ́rẹ̀ẹ̀rin yìí bí wọn bá torí pé kó máa ṣọ́ ilé àwọn sìn wọ́n torí kó máa ṣọ́ oko sìn wọ́n torí kí wọ́n máa èyàn lè fi ajá ṣe security rẹ̀ tí bá lọ bí tí bá lọ. báwa ṣe máa báwọn àwọn ajé ìbò. bẹ́ẹ̀ni. ó ti báwọn èyí ti jọ́ máa tẹ̀lé káàkiri bí tó bá lọ. àwọn police dog yín kọ́. police dog olùmọ̀ fi ṣe security kò sábúrú mbẹ èyàn sì lè rajá sílé àáfàá lè lájá lé àáfàá kan bẹ́ẹ̀ lẹ̀ yìí tó lájá. bẹ́ẹ̀ni àáfàá alájà mẹ́lù yìí. inú àwọn àáfàá wa ní àyè. ó ní ajá tó bá jòkó tó bá ń drive lọ́wọ́ àyè wọn gbé ajá sẹ́gbẹ̀ẹ́ ni. bẹ́ẹ̀ni òun náà wọn á gbó. kò sábúrú mbẹ kọta kó òfin tọlọ́hun èyàn lè ní bẹ́ẹ̀. tọ abáfà rẹ rí o. ajá tí ó bá sì wá sọ ilé ibo ni ó gbé ilé ẹni tí ó ní ajá. naam wàjáza ìmáàmù Malik. ẹ wá wo nǹkan o ṣé ẹ máa pé ìtafakọ̀lì fuqaha ni wọ́n pè gbogbo wọn bẹnu sí wípé a lè sin ajá àmọ́ tí ó jẹ́ àsìn ni pé kọjá pé àfi ń dẹdẹ àfi ń ṣègbà àfi ń dẹgbẹ́ àfi ń sọ́lé nìkan tí ó bá sì yín pé kí ọkàn wò pé ajá yìí fáyìn mọ́ fẹ́ máa sìn tí ò ní èrò kan tí fi ń sìn pé ọkàn wò ní lè fi ń sìn àwọn àbá ni èèyàn ni ànábì ní òun ànábì ló wọn fẹ́. Imam Malik wá dé ó gbé tán òun wá ní Imam Malik wá ní òun ọlọ́dọ̀ tó òun sọ ọ́ dẹ̀ tọ́. àjáza ìtìná ayyi kelbin. Imam Malik ní gbogbo ajá yòówù tó bá wù ọ́ kò bá àjájá èbó kò bá àjájá yíbó kò bá àjájá fúlàní kò bá àjájá èyí tó bá wù ọ́ nú ajá kọ́ ra kọ́ ọ máa sìn kò bá jẹ́ pé ó wù ọ́ ni kì í jẹ́ pé wọ́n fẹ́ fi dẹ̀gbẹ́ ọ̀ká wù ọ́ ni Imam Malik ní kọ́ ra ó sìn kò sá burú bẹ́ẹ̀. illa al-akur. ajá dìgbòlugi nìkan náà ló wọn fara máa kí ẹsìn. tí ó máa bọ àwọn èèyàn jẹ. tí ó máa bọ àwọn èèyàn jẹ Imam Malik ní èyí tó wọn fẹ́ nu. section eléyìí ti tán báyìí. section àwọn tán àbí. section eléyìí èwo ni ká okubewu. ẹ̀wọ̀n kò tí ì débẹ̀ ká ibi eléyìí dẹ̀yanjú yìí. ibi kìnnáwù yìí èwo ni ká mú. ọlọ́run jọ da fún ọ. ìkìnnáwù yẹn ká sin ajá òun láwa mú. torí Malik ní a lè sin ajá àwọn yòókù náà sì ní a lè sin tá a bá fẹ́ máa fi sọ́lé fi ṣe gbá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí sì ń sin ajá wọn yéé sin lásán ọ̀pọ̀lọpọ̀ fi dẹ̀gbẹ́ ni kọ́dà wọn fún lóko kọ́dà lè fún ajá lóko bàárè ẹfun bàárè ẹfun kìíní ẹfun lọ́kì ẹfun gbogbo ẹ̀ gbogbo tó bá wọ ni fún ọkàn gbọ́dọ̀ fún lóko èèyàn dé
ọ gbọ́dọ̀ fún ló kọ èèyàn àríyàn ló àwọn ẹran àwọn ewúrẹ́ nù àríyàn ló wúrà àmọ́ ajá náà láwọn àwọn okọ̀ kan tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ni ẹlòmíì bẹ́ẹ̀ tí ẹlòmíì ajá ni wọ́n tó bá ní ajá tó ń sin ajá tó ń fi ń dẹ̀gbẹ́ bájá rẹ bá fi ara kàn ọ́ tó bá fi ara kàn ọ́ lásọ ọwọ́run dáadáa púpọ̀ fikirun tí ọ̀sá burú mẹ́. arọ́bìà ẹlẹ́ẹ̀kẹrin parabalẹ̀ ẹni bá ní ẹ̀rí mi yàtọ̀ fún ti ń sọ yìí kó fún mi. kó mu wá lọ́nà àpọ́nlé. ìgbà lọ́wọ́ ẹ̀ kó sì mú wá pẹ̀lú làákàyè kó sì mú wá lọ́nà àpọ́nlé mímà ni kó sì fi dá lóhùn. bẹ́ẹ̀ni e. má kà sọ̀rọ̀ lásán ìmọ̀lẹ́ mi ń dáhùn yìí ìwọ má kà sàròyé lásán pé wọ́n nígbà náà ajá da àjọ ọ̀dà kí ló bá jẹ́ ọ̀dà bá ànábì ṣe wíwí ọ̀dà nù ànábì kò wí bẹ́ẹ̀ àbúrò rà lọ sọ. àlẹ́ ẹ̀kẹ́rì wa ẹ̀kẹ́rì wa ló àfẹ́ ìrẹ́rì. bó ṣe rí nù. arọ́bìà ẹlẹ́ẹ̀kẹrin bay'ul kalbi káwa máa ṣòwò ajá títà. wa dhahaba Shafi'iyya. ká máa ṣòwò ajá wípé lágbájá yóò ajá ní ń tà òun ní bísínẹ́sì ẹ̀ ti ń ṣe ẹlẹ́ẹ̀kẹrin nù. dhahaba Shafi'iyya. àwọn jọ́nà sáfì yìí. wal hanabila. àwọn hanabila. wal malikiyya. àtàwọn maliki ẹ̀ kan tí mo sọnu mọ maliki náà tó nù àti maliki. dhahaba ila adami jawazi bay'il kalbi. wọ́n ní àwọn ọgbà wọn ní kò tọ́ kí wọ́n máa ta ajá kí wọ́n máa ṣòwò títà ajá àmẹ́ni ọba fẹ́ sin jáde lọ lè ra ajá. wọ́n náà tún gbọ́dọ̀ wọn. wọ́n làwọn fara mọ́. gama ta ajá ẹni ọba fẹ́ sin ajá mo ní o ti rajà bó ní o ti ra yọ̀ọ́ra náà ni. wàlá bá hanafiya. Hanafi wa wí pé sábà pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn táwọn wínú àwọn ní ẹ̀gbọ́dọ̀ àyàn gbọ́dọ̀ sọ wájà àgbọ́dọ̀ ta gbàtà mẹ́ta wípé Abu Hanifa wa ni ìgbà ẹni wọ́n má ta ajá kí wọ́n má sọ̀wọ́ ẹ̀ ẹ sì ní ká sin ajá ọ̀dà ẹni tó fẹ́ sin ajá mo ní o ti rà Abu Hanifa ni òun ọ̀tẹ̀lẹ̀ yìí mẹ́tẹ̀ẹ̀ta lọ rẹ̀. wàlá bá ila jawazi bi'ihi mutlaqan. Abu Hanifa ni kéèyàn máa sọ̀wọ́ ajá kó máa ta ajá Abu Hanifa ni lọ́dọ̀ tòun òun sọ ọ́ dẹ̀ tọ́ mutlaqan nípọ̀nyẹ̀hùn tí o sì ń kaka tó takò. ìhànàwó máa lò muntafa'u. torí pé owó tẹ ẹ bá gbà ń bẹ owó téèyàn bí zambani ni wà ń bà níní. ṣe ọgbọ́. àgbọ́yé bàbá. inú èwo ni ká mú. èwo ni ká mú. èmi wá tẹ̀lé Máàlìkì lọ. nígbà yẹn pé Máàlìkì ni ń bá bọ̀ látàárọ̀ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. tó ti ní a máa ṣòwò ajá èmi náà tẹ̀lé Máàlìkì pé a ká máa ṣe òwò ajá àmọ́ àwọn tí ń ṣòwò rẹ̀ tí wọ́n ń ta òun ni wọn náà o. kò sí nẹ́bẹ̀ o. ẹ ti máa tajú òní wọn náà. àwọn làwọn àwọn ọ̀fẹ́ ni kì í jẹ pọ́n lọ́lọ́ wọn ọ̀fẹ́ o. ọ̀kẹ́ àwọn ni wọ́n kọ́. àwọn làwọn alákòwò àwọn ọ̀fẹ́. àmì ẹni tí bá ń tajà nísìnyí kò ní wọn náà tí bá ń ṣòwò ajá. òṣùwọ̀n tí bá ń ṣe òwò ajá ẹni tí bá ń ṣòwò ajá òní wọn náà. kò ní wọn náà o. àbá kò ní bàjẹ́ láyé. àmọ́ èmi ò kún èmi ò fara mọ́ wò ajá. ilé ní ma ṣòwò ajá ma ṣòwò góòdì. ó dàbá o. Masha Allah. níjọ́ àwọn rárá wọn kì í babongóòdì. bí àbá wa gbà. àbí owó màlúù babó bí àbá wa akéwùgbà góòdì. irú èyí tèmi fẹ́ nu. bí àfọ màlúù lè sàlátì. akéwùgbà góòdì sì ré ẹni tí ń wí pé akéwùgbà ẹlẹ́dẹ̀ tó bá dà kíyàmá yóò tún wí lọ́dọ̀ Ọlọ́run. bẹ́ẹ̀ni. wala tanabasu bil alqab Ọlọ́run ní ẹ gbọ́dọ̀ fi ókọ tí èé ṣe ókọ tí kìí ṣe tẹni náà. ọgbọ́n ayakumula. la tanabasu bil alqab ẹ gbọ́dọ̀ pé ẹ má fi ẹnu gún èèyàn kẹ́pẹ́ lóko tí èé ṣe tiẹ̀ tí ọ̀dà. ẹni yìí ó fẹ́ bú akéwùgbà góòdì wá ń bú Ọlọ́run. wọ́n ń bú Ọlọ́run ọwọ́ ni ó kéwùgbà ẹlẹ́dẹ̀ tọ́lọ́run lóhun ọ̀fẹ́ tọ́lọ́run lóhun kọ̀ èèyàn kéwú Ọlọ́run tó wálé èèyàn kéwú tó gba ẹlẹ́dẹ̀ sọ́dọ̀ Ọlọ́run tànàbùsùnù góòdì lọ́lọ́run sì válù ó níyelérí èèyàn Ọlọ́run kéwú gba tó níyelérí wọ́n wá ní kéwú òwúlò mọ́ ẹlẹ́dẹ̀ ni wọ́n fi kéwú gbà ẹni ó wí bá ní yóò tún ẹjọ́ yẹn rò lọ́dọ̀ Ọlọ́run akéwúgba góòdì ti ní tí ó gbà nù hasanatu ń tọ̀ wájú Ọlọ́run pọ́lá kò ní bọ́. hasanatu wo ló ní tẹ́lẹ̀ from frying pan to fire. akramakumullah. ó sá fún kẹ̀kẹ́ wọ́n lè kọlu tírélà. àbá akéwúgba góòdì wo ó ti ní nǹkan lọ́dọ̀ Ọlọ́run. dáadáa bó ti ní ilẹ̀ tó pọ̀ bẹ́ẹ̀ ló ní ládá tó pọ̀ tí ó gbà. bó ti ní ilẹ̀ tó pọ̀ sẹ́ ẹ̀ka kò ní sí àwọn ládá tí ó gbà. ó ní ládá tí ó gbà lọ́dọ̀ Ọlọ́run tààrà kóńtò ọ̀hún náà máa retí. dáadáa. irú góòdì ni làwa wá ń fẹ́ wọ́n máa pè àwa náà ní akéwúgba góòdì ó ti yẹ báwọn èyí wọn dà lèmi ò fi fara má Kasin àkàtà àjà àmẹ́ni tí bá ń tà kò ní wọ́n ná. bàbá ṣé ẹni tí bá ń ta ajá tí ń ṣe bísínẹ́sì ajá bẹ́ẹ̀ni kò ní wọ́n ná ní kọ́pìnì tí ń tajá kò ní wọ́n ná kò ní náà tí ó wọ́. bísínẹ́sì ẹlẹ́dẹ̀ la gbọ́dọ̀ sí torí gbogbo tọ́lọ̀ ń bá ti harama fúnra rẹ̀
bẹ́ẹ̀ rẹ̀ haram. haram. kullu ma harrama Allah wa bẹ́ẹ̀ haram. àmọ́ ajá ọlọ́run harama rẹ̀ la yuharrimu Allah ọlọ́run harama ajá. àgbọ̀yé bàbá bàbá ṣe alcohol ní ìmọ̀ ntọ́ba ní fún mi jí dání. ẹni ọba lẹ́rìí tó jiná. ntọ́ba ní fún mi jí dání. yàtọ̀ fún èyí tó kàn jáde tó kàn béèbù tó sì wọlé padà. ẹ̀yin tẹ́ ẹ̀ máa jáde béèbù ẹ̀ káwọn ìyàwó yẹn sọ fún yín pé màálìm adúgbò wọn táfà yìí sọ yìí èébù nìkan ẹ̀rígbẹ́ ńlá káyìí. ó yẹ káwọn ìyàwó yẹn máa sọ yìí ń fún yín lé. wọ́n sọ fún wọn gbọ́ ni. ẹ̀ ń dójú táwọn fámìlì yìí. àwọn náà sọ fún wọn gbọ́ ni.